ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yewe ní tún padà wá rí Yewe eléyìí ò jẹ́ gíìtì o ọ̀dọ̀ sọ pé mo fẹ́ fi wọn ẹni pé eléyìí ò ṣe gíìtì eléyìí orí London ni Yewe wọ́n sọ pé ìjà irọ́ rẹ̀ Yewe orí àwọn mọ́tò London plate number lélẹ́yìí Yewe má ṣe bí aróko náà ẹ̀yin bunch of illiterate tẹ́ wà lórí show Yewe ẹ̀rí London plate number ni don't you get it guys ṣojú ń dùn yín ní ìmọ̀ọ́mọ́ ìlàkì wàhálà ọkẹ́ mọ́ proof yìí rán gìí náà níṣẹ́ rí London here we come Yewe wọn láì rọba tí ẹgẹ ẹ̀yin èèyàn mi ẹ lọ bá àwọn ohun èrò ó ní ẹ̀rí wọn ló wà ní Egypt náà ní Egypt báwo ìyá rẹ ni ó gbé ní Egypt àbẹ́lẹ́ ìbú ni ẹ̀mí wà àwọn tí Egypt èèyàn yìí làwọn yẹn náà àwọn tẹ̀wé Cairo ẹ wo ẹ̀rí London plate number you see am Yewe orí 8 Naija alẹ́ lérí ibú nìyẹn òun a máa fi bọ̀ gúngbẹ́ yìí wọ́n á já sórí oògùn wọ́n ṣe máa ń jẹ́ díẹ̀ sórí oògùn Esther Tokunbo ẹran oògùn ni ẹ wà láì mo màmá mo stress ara mi bọ́ta fún ọ ní bí ṣe sexy dress mo wọ pencil dress looking nice you see ẹ rí ogun ẹ̀yìn tèmi ẹ ti rí is this London or Egypt àwọn oníṣẹ́ literate àìṣe dumbhead bí Yewe mo kàn fẹ́ proof rẹ̀ rọ́ǹgì ni Yewe ò bọ́ síbí o Àbíkẹ́ túbọ̀ tó tún wá ṣe show fún ẹ lórí street bọ́ta kó wá wò mo mọ̀ ṣó gbogbo náà wọ́n ẹ ti rí olóṣèlú olórí zebra crossing bí ọ̀rọ̀ wọnú ọlá ẹ ti rí gbogbo plate number London olóṣèlú olórí ibú ilé ìjẹ́bi ti Cairo kàáyé ọ̀fọ̀ lọ́sẹ̀ ọba náà ní bú ọ òye jókòó ara ẹ jẹ́ ẹ má bínú pé mo tún padà wá o mo ń gbọ́ ní sọ pé Cairo ló wà yẹn so I decided to come out again kí ló ń ta sí ọ̀rọ̀ wọn ní ẹlẹ́ láti inú oyún anyway ẹ̀yin ṣe mi a ṣe máa ń rìn bí freelancer lélẹ̀ ní London wa àwọn pààyàn wọn yíyan lọ́rùn olórí bára Manchester tó lóhùn wẹ́jẹ̀ tó ń wò fi wẹ̀ wíkì jẹ́sẹ̀ tí nǹkan bá ṣe yín èmi níwèé ṣe yín adáyín ìwọ náà nǹkan ń ṣe èèyàn látọwọ́ ọdún ẹ̀ ìwọ tó ń fọ ológun ọ̀ríjìnà ẹ wo yín fẹ́ wàhálà o ìwọ̀n bá yín sọ̀rọ̀ lọ́jọ́ iwájú mo mo fẹ́ proof rẹ̀ rọ́ǹgì ni ìwọ sọ pé Cairo àbí kinní kan lọ́wọ́ wà mo ní ẹ jẹ́ ká fi wọ̀n Yewe àmọ́ pé literate ni ẹnu ò jájú ò sọjí ò lè mọ nǹkan kan mo bá ra àwọn lé gidi nílùú yín gan bẹ̀rẹ̀ Ìbàdàn ó máa rò pé bóyá Germany ni mọ nǹkan kan ilé ìbò lò ṣì visa miss road tó wáyé náà ló jẹ́ kí wọn náà fẹ́ máa ṣe bí èèyàn gidi kò séèyàn yìí kan lára rẹ olórí ibú anyway ẹ̀yin tèmi Akínbáyọ̀délé ọmọ mi sniper tó badass ó máa take over soon ó kàn ní kí n fi wọ̀nyí ni pé èmi ni máa pa ẹ́ sábọ́ọ̀dù ẹgbẹ́ mi tún bí pẹ̀lú òtún lélẹ̀ lẹ́yìn tí mo tún proof ẹ̀ rọ́ǹgì ẹ tún wá jẹ́ ká tún bí ẹ tún wá ń padà sórí iṣu ẹ pé màmá ó tún fi wọ̀nyí ókè bó ló tún wà yẹn end of story ire o I love you.